بيتي سامي ماني اوكي مولانا شيخ الاسلام آدم بن عبد الله العلوري kọ́ wá ké gbogbo àwọn àfáà náà tí wọ́n bá wọn lùgbà àtàwọn tó ṣáájú wọn. Ẹ lè sàmì ni gbogbo àwọn àfáà tó tún jọ wọn láti ẹgbẹ́ nísà máa lè sin ọlọ́run kó kẹ́ wọn o. Ọlọ́run kó kẹ́ wọn náà. Ó gba ṣe wọn, ó gba tiwa náà. Nílẹ̀ yìí àti nínú gbòmí náà ọlọ́run kó sàmọ̀nà wa. Lónìí ẹnu ọlùdé ló yẹ kí n wà kí n sinmi sílé torí mo ṣẹ̀ṣẹ̀ darí official duty kan tá a lọ sí ní Côte d'Ivoire. Official duty ńlá bá lọ sí Côte d'Ivoire. Ọba ará Côte d'Ivoire náà mo kí wọn gbà wá lálejò tó pọ̀ gba àwọn mọ́ríkàsì àti gbogbo òdú náà wọ́n pa wọ́n pọ̀ níbi ìjọba wọn ọ̀sán àpàdé wa. Ọlọ́run wọlá lónìí náà gbogbo tábìlì alálejò pátá ọlọ́run àgbà àwọn náà lálejò.
wọ́n fi òní yìí àsìkò yìí dúpẹ́ fún gbogbo àwọn jàmáà wa láti Golden Farm tó kí wọ́n gbà wọ́n ní àlejò wọ́n yìí ṣe àdúrà fún wọn àtàwọn àti gbogbo jàmáà wọn Ọlọ́run kó tún ṣe oore jù bẹ́ẹ̀ lọ fún wọn. Àmín. Làbárì Côte d'Ivoire yìí náà ọ̀yà kì í ṣe gẹ́gẹ́ bá àwọn afá àti wàhálà tí máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tábà lọ́ọ̀rọ̀ àyè tábà dé àwọn tí wọ́n bá rí lọ́hùn tọ́yẹ ká lò ní àyè wọ́n ṣàlàyé fún wa. àmọ́ lónìí èyí òun kí wọ́n mọ sọ yìí díjọ́ mẹ́jọ gbogbo àwọn tí wọ́n já lábẹ́ náà ọ̀yẹ kéèké wa. Làbárì Côte d'Ivoire ló yẹ kí àwọn ó ṣe lónìí àmọ́ fún nìkan àbí méjì àwọn sọ níjọ́ mẹ́jọ. èyí tó yẹ kí n rán ní ọ̀rọ̀ tó bá mi lọ́nà torí ọkọ̀ ọ̀la àbọ̀yọ̀ ọjọ́ náà níjọ́ Àlàmísì ni mo rí prógámù kan tí wọ́n rí fàrẹ̀ sí èyí tẹ́wò rẹ̀ prógámù ìmáàmù wa Tọ́lá ọ̀kan nínú àwọn ṣíà ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà mo ní prógámù rẹ̀ náà kọ́dà ní wọ́n kà sí wọ́n kà gbé ilé mi lọ́wọ́ náà ní èyí lọ yápọ̀tù padà wá sí Nàìjíríà ìnáwó mo wá rí gbé ọ̀rọ̀ tó yẹ kí n sọ sí i despite pé mo ti ní ìlé sọ sọ́rọ̀ náà mo wá rí kọ́ yẹ kí n sọ sí i. àbáwá gbàdá múra máa bọ̀ wá Nàìjíríà ni wọ́n ní prógámù tí àbáwá ìmáàmù Atọ́lá tó ṣe. ọmọ Mustapha. Atọ́lá Mustapha. àbí ọmọ bàbá wa Mustapha. ọmọ bàbá wa Mustapha ìmáàmù Atọ́lá wọ́n ní kó prógámù náà tó ṣe òun náà làwọn wá rí pé ẹ̀ka àwọn sọ̀rọ̀ lé lérí. orí ìmáàmù Tọ́lá yìí títí dì sí náà kò dáwọ́ lórí ọ̀rọ̀ àti fi ẹsẹ̀ ṣíà múlẹ̀ nílẹ̀ Yorùbá àti àkídà wọn. bó tilẹ̀ jẹ́ pé èmi sì ń kí àwọn Tọ́lá hà nílọ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi àtẹni tí mo sì fẹ́ràn mo fẹ́ràn rẹ̀ pẹ̀lú láyọ̀ lọ́wọ́ mo fẹ́ràn rẹ̀ torí gbogbo ẹni tó bá rí pé ó ní gbìyànjú mọ̀ wọ́n máa ń jẹ́rìí ìṣẹ̀wọ̀ ẹnu kẹ̀kẹ́ lóbi ayájẹ́ níbi ọ̀rọ̀ ìmáàmù Tọ́lá ẹni pé ó ti fọ́ọ̀lù sínú pátì ó ní mímú fọ́ọ̀lù sínú pátì kọ́mọ wa kàǹpé fún àwọn pílátífọ́ọ̀mù wọn àti gbogbo ṣí àwọn lákìdá àkídà kan náà lọ́wọ́ síyáṣà ni kọ́mọ wa kàǹpé fún síyáṣà wọn àti pátì wọn gbogbo ọjọ́ pé ní àkídà kọ́dà dèdè ẹ̀rẹ́ làwọn àlùsùn náà sí pátì ni àwọn sáráfì náà àwọn súnà ti sàmánì pátì ni tẹ́lá lọ́rọ̀ àkídà wọ́n kàfà àkídà páàkì ni pákéjì ni síyáṣà ni àmọ́ èmi náà tẹ́mi náà wáyé àga yìí àti ibi táwa gbó fún ní àyè àwa mọ̀ láti ṣe pátì ètò ìjọba dá sí i torí mo ní bọ́lá ọmọ ní sọ mo gbọdọ̀ sọ sí ọ̀rọ̀ àkídà rẹ̀ èmi ọ̀wá káàkì ó kò pẹ̀lú ẹlẹ́dà ẹ̀ àwọn ọmọ ọ̀yẹ̀ ká sọ sí èyí tí mo sì nígbàgbọ́ sí níbi ọ̀rọ̀ àwọn ṣíà tí mo ní tọkọ̀ bá ìlànà mo ní ìdí láti jẹ́ kí wọ́n mọ̀ lójú ọ̀nà mọ̀ èyí wọ́n mú jà lọ́wọ́. àfọwọ́n mi rí rẹ̀ bí àwọn fẹ́ràn àfọ àwọn tó dé fún gbìyànjú wọn àmọ́ ìkẹyọ̀ kan náà ni wọ́n ti fọ́ọ̀lù sí pátì èyí ń dàda wọn fẹ́ ṣe àlàyé fún. onímọ̀ kò ní ìdíkọ́ fọ́ọ̀lù sí pátì. onímọ̀ ní ìdíkọ́ fọ́ọ̀lù sí pátì. ìyá ẹni tí ń wá òdodo káàkiri mo kò lórí mímọ̀ kí ẹni gbogbo onímọ̀ ẹni tí ń wá òdodo káàkiri olódodo kò ní ìdíkọ́ fọ́ọ̀lù sínú pátì. bí òdodo bá ní pátì inú òdodo lọ́wọ́ kó ti kọ́ fọ́ọ̀lù sí.
olódodo máa ń wá òdodo káàkiri pẹ̀lú mọ̀ á rí ọwọ́ rẹ̀ ó fi tẹ òní náà ibi tó bá ti wá yóò ní dínà tó ní tó òdodo ní kọ́mọ ẹ̀sìtéètì láti ṣe kíni o láti bá a lọ. àmọ́ kí olódodo lẹ̀ kọ́ wá jẹ́ pé kò ń bẹ nínú pátì kan kọ́mọ tẹ̀lé eléyìí àléébù gan ni. olódodo kìí fọ́ọ̀nù sí pátì olódodo máa rí òdodo yóò lọ sí òdodo ní kìí. àbí kéèyàn olódodo kọ́mọ wá yí. àbí kéèyàn olódodo kọ́mọ wá yí. kọ́mọ turn it upside down. kọ́mọ wá ta lẹ́rọ. àbí kọ́mọ sẹ̀wọ̀n tàwí náà. àbí kọ́mọ suntura ń bẹ́rẹ̀ kọ́mọ nà tán bẹ́ẹ̀. kò sí lójú ọ̀nà wa. kò sí lójú ọ̀nà wa àlùfáà wa. àmọ́ kí n tó ka ọ̀rọ̀ kò sí lójú ọ̀nà wa níbi tí náà fà mí tí mo tún mú lọ́wọ́ yìí lẹ́yìn tí mo sọ yìí ó dìgbà yọ̀rọ̀ mo gbọdọ̀ jẹ́ ẹ̀rí bí àfa wa ti ronú ọ̀lànà àṣẹyìn Adam Abdullahi Al-Alori. òdodo làwọn lẹ́nu láti fi múlẹ̀ torí pé ẹ̀sìn Islam yìí dínú làhà ẹ̀sìn òdodo ni. tíra tó sì gbé ka ìlànà Kùránì yìí Kitabul Haqq tíra òdodo ni. gbogbo ẹni tí ọba sì gbà á lódodo òun náà gbọ́dọ̀ wá inú ẹ̀mí rẹ̀ kó ikú òdodo lòún wá káàkiri kì í sọ̀rọ̀ pátì. ọba wa pátì kan tó bá yẹ kókó sódodo mẹ́rin ó sọnù ni kò ní ìdíkẹ́ ọjọ́ ṣíà kọ́mọ wá sáìdì bátì yìí àdúgbò ọjọ́ súnà kọ́mọ sáìdì bátì yìí àdúgbò ọjọ́ súnfí kọ́mọ sáìdì bátì yìí àdúgbò ọjọ́ márìkàsí kọ́mọ sáìdì bátì yìí àdúgbò ọjọ́ dàbí kọ́mọ sáìdì bátì yìí ọ̀dà àrọ́ fídíà náà bọ́ bá máa ti ṣe kéde rẹ̀ bá pé yọ ọ́ mà pé kò yẹ kó wọ́n sáìdì tí bá ń pè ní kí ni o bátì yìí. Al-Qur'ani tí ló òdodo ni gbogbo ẹni tí ó bá máa lò ó àti tí ó bá ka tó bá wà bẹ́ẹ̀ àbí kó tẹ̀lé òdodo bẹ́ẹ̀ kò ní máa tẹ̀lé irọ́. kí n má jẹ́ pírífẹ̀sì ní ọ̀pọ̀ ọ̀rọ̀ mẹ́ta péré iná ìmọ̀ fẹ́ yá níbi ọ̀rọ̀ tálíhà tó sẹ́yìn sí mi ọlọ́run kó bá mi sí dáadáa fáfáàdà ọlọ́run kó bá adé sì jẹ́ ọlọ́run kó sì sàmọ̀nà rẹ̀ kó sàmọ̀nà wáyà ọ̀sán àpálẹ̀ mi púpọ̀ ọlọ́run kó sàpálẹ̀ rẹ̀ sóyè ọlọ́run mọ́ bá aláwọ̀ jẹ́ mọ́ bá nípa jẹ́ ọlọ́run ṣe dáadáa torí náà àfáwà tọ́lá ni mo dedicate lecture àárọ̀ yìí fún bóyá bó bá padà yá náà yẹn padà rí confuse ìkìnáwó rẹ̀ mo fẹ́ ṣe yìí sì wá ní ṣẹṣẹ ìkìnáwó rẹ̀ tábìlì lójú kan náà ṣe èmi ò fẹ́ sí àṣà nínú rẹ̀ sí. àbá obìnrin rẹ̀ pé wọn ò fẹ́ sí àṣà nínú ẹ̀sìn. ẹ̀sìn tó tiẹ̀ lọ́tọ̀ síyáṣà máa ń bẹ̀rẹ̀. nítorí pé ẹ̀sìn dúró lọ́tọ̀ ni síyáṣà bá lójú ọ̀nà ni. gbogbo tí súnà àti ṣíà ń jà sí síyáṣà ló pilẹ̀ rẹ̀. gbogbo tí àwọn súnà àti ṣíà tí wọ́n jà sí síyáṣà ló pilẹ̀ rẹ̀. kò sì pẹ́ títí lòní bó tiẹ̀ jẹ́ pé nígbẹ̀yìn ayé yìí nísìnyí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́dà àwọn tí wọ́n ń jà tí wọ́n bẹ̀rẹ̀ lè para wọn sí níbi ìjọba ti para wọn sí àwọn náà ti kí pride. eléré àwọn ṣíà pírẹsidẹ́ǹtì wọn nílẹ̀ Iran ó kú nítorí sínú crash. ṣe wàdí ilẹ̀ ahadi ní Saudi Salman ọlọ́kí wọn ó kí wọn bó ti yẹ kí mùsùlùmí ṣe lò gbogbo alẹ́ ló yẹ ká bá wọn kẹ́nu wọ́n dáa ju kọ́ jẹ́ pé àwa sọ̀pọ́ọ̀tì àwọn Amẹ́ríkà tí wọ́n wá gbẹ́sẹ̀ pa wọ́n yìí àti Ísírẹ́lì káwọn sọ̀pọ́ọ̀tì àwọn lérí wọn ká má yà wọ́n sí àìlọ́mọ̀ yà wọn. sọye àwọn alọ́yẹ pé ìkankan bá kàn wọ́n tí ọba ń dá kútíkútí kàn wọ́n yìí káàkiri wọn tó lè mí náà ní àyè náà mo kí wọn. sin tó burú bí nǹkan bá ka mùsùlùmí tó ẹgbẹ́jẹ́ gbogbo orun tá bá jì tálẹ̀ wà èèyàn gbọ́dọ̀ kí wọn àwọn bàbá wa náà fi àsìkò yìí kí. kọ́dà lẹ́yìn èyí ni mo fẹ́ kí máa mú tọ́lé àwọn ọmọ pé a ní pírọ́blẹ́mù ju ká jẹ́ pé inú ilé là ń dàrú lọ. èmi wọ́n ti gbé sí àyíká ibi gbé lórí gan àwọn kan ti ní báyìí ní pírọ́blẹ́mù ju káwọn ọmọ da inú rẹ̀ lọ wọ́n ti wá tùsí. àwọn aláyẹ káàró kí pride láfíríkà ní ilé dábàjá ní sùn ní ṣíà àwọn ọ̀tá wa gidi káfíńsì wọn. Suwale táwọn òjì ẹ̀fẹ́ pọ̀ kẹ́kẹ́ ní gbogbo òsì tẹ̀sán yẹn. Torí náà
ègbè yìí tá a mọ fẹ́ sọ láwọn èyí tí àti tí tálá àṣẹ yìí náà bí wàá tá a dára wa padà sí ẹ̀yìn ni mójútó tó yẹ kí ká mójútó ó yà káwá lùsùn yìí náà à ń dára wa padà sí ẹ̀yìn move forward. ọ̀rọ̀ tó ti kà tó ti jà sí láti kẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọdún àtún wá ń jà sí nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí bí bàtà àmọ́ tà sí. ìjọ láti wá jà tán. lọ́rọ̀ sùn ní ọ̀rọ̀ ṣèyí tá a ti fà tó ti di àjà tó ti para táwọn èèyàn ti kú lọ lérí ẹ̀ òun náà là ń bá lọ. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọ̀dàrú o àwọn àlàyé ṣe kí ni ọ̀dàrú. nínú tá a ń dàrú yìí náà ọ̀rọ̀ sábẹ́ yìí bẹ́ẹ̀ táwọn ṣíyà pẹ̀lú súnà tí wọ́n fa ara rẹ̀ náà ni àfa àtọ́lá àṣẹlísì ó dojú ìtàn sàádéwú ìtawà gbà ní sàádé kò fẹ́ gbà ní sàádé kò rí wọn ní sàádé o torí àwọn àmọ̀ pé kò sí mùnáfíkí nínú sàádé òun sì fi rí rẹ̀ ó sì dáwọn apààyàn bẹ́ẹ̀ kòkí bẹ́ẹ̀ asasinétọ̀ bẹ́ẹ̀ gbogbo làbáyé tó mú wáyé ṣé ẹni tá a bá ti rí lára rẹ̀ kò yẹ ká pè ní sàmì. òun sì fi rin ilẹ̀ pé gbogbo àwọn wọ̀nyí náà ṣáájú ó ṣe ọlọ́ọ̀ni wọn àwọn wọ̀nyí náà sì ní gbogbo làbáyé ìbẹ̀ lára wọn. gbogbo àwọn ìròyìn tí ó dà yìí àwọn àlùfáà wa ìtọ́jú àwọn sábìtì ẹ̀ sáwọn sàádé tó ti yàtọ̀ sẹ́yìn táwa nígbàgbọ́ sí nípa wọn ó sì fẹ́ ká gbà pé bẹ́ẹ̀ lórí. ọmọ àgbẹ̀ta fojú òní ike gbogbo tí sàmì ṣe kéde gbogbo ẹ̀ náà lọ́jà tán sóye ọlọ́ọ̀sì ti gba tuntun bá wọn àdìsọ pé sàmì òtún bá gbogbo ẹ̀ náà ní sọ láàárọ̀ àwọn náà ṣe mistake gẹ́gẹ́ bí ọmọ èèyàn wọ́n sì túbá ọlọ́ọ̀sì gba tuntun bá ká gbà sí bẹ́ẹ̀ òun ní rárá o. ọláyé àti mọlọmú wáyé ó ní sábàbù lùsùlẹ̀ torí àwọn tó lọ sí gásọ́tù tàbùkì àwọn ni ọlọ́run sọ pé wọ́n ṣe tí ọ̀dà lójú ọ̀nà gásọ́tù tàbùkì wọ́n sì túbá ọlọ́run àti túbá wọn. ẹ̀ tó sọ̀rọ̀ àbí mo sì gbọ́ ni wí. ọ̀rọ̀ pé àwọn tó lọ ti sọ sí ọ̀dà lójú ọ̀nà àwọn. wọ́n á kọ́kọ́ kalẹ̀ fún mi làkọ́ni táàbà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillah. Sọlá tó tọ́ bá láwọn àlọ́ ẹ̀yin náà gbé tí ra yín. Ẹ̀yin náà lóhùn. اتبعوا في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه Ìmáàmù Tọ́lá ìyẹn ní àtàtà ayé àkọ́kọ́ kan sí ni ìwọ̀n á sọ pé èmi lọ́lọ́ ti bá gbogbo àwọn tó gbọ́ àwọn sáré rárá o kò rí bẹ́ẹ̀. ó ní torí pé torí ogun ni kìíní fi sọ̀kalẹ̀ Gásọ́tù Tàbúkì ọmọ abẹ́rẹ́ sí tú àyà yìí ibi tó ti wá sí àyà yìí wọ́n á yí kó ti jì tá mẹ́ gẹ́gẹ́ sí èdè Haúsá ó ti ṣe nínú o ti ṣe mistake òun sọ pé mi ṣe mistake òun ló sì ṣe mistake ibi tá a ní wàhálà sínú kí wọ́n lè ápùrùfù rẹ̀ kó jì tá lójú padà wà láàárọ̀ torí pé ó ti sàṣẹ́mẹ́sẹ̀ ní ọ̀rọ̀ ohun ọ̀rẹ́ mi o nígbà tó ní wọn akọ́tà àbànàbí ọmọ bí ó ṣe tú
ولتاب الله على النبي. àtọ́tàbọ̀ náà wà á nàbí ọwọ́ ayọ̀ kàlẹ́ mi kò bẹ̀. ọlọ́mọ wá jẹ ìbò báyà. ó sì yẹ wọ́n wá jẹ kò fẹ́ kò wọ́n náà kò mẹ̀sẹ̀ bá nàbí sẹ́ tọ́lọ́ náà ó sì kí ni o òun gba tútù rẹ̀ ọwọ́ àfọ̀ kó ń bẹ̀ kò sì padà síbẹ̀ mọ́ ọwọ́ á lọ síbi. والمهاجرين والأنصار. ọwọ́ á lọ sọ́dọ̀ àwọn sàábé kí wọ́n bá lógún kébì lọ́dọ̀ ti gba tútù bá wọn tó ní kéésì pẹ̀lú wọn ibẹ̀ lọ́wọ́ dúró sí ọ̀fà lẹ́bi rẹ̀ àkọ́yẹ́ kó o fi bẹ́ẹ̀ lẹ̀ ìmáàmù tó ní ayé àkànnà ní ọ̀gá padà síbẹ̀ kọ́ ọ̀yẹ́dù làkọ́ tábà láwùn rẹ̀. ولتاب الله على النبي والمهاجرين والأنصار والأنصار الذين اتبعوا. ẹgbẹ́ lọ́rùn في ساعة العسرة من بعد ما كان يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه ẹ̀kejì lónìí àkọ́kọ́ lónìí nígbà tó tún wá débi súnmọ̀ tábà lẹ́yìn lẹ́ẹ̀kejì kò tiẹ̀ tún bẹ̀ kò sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin tábà àtàkọ́kọ́ àti tẹ̀lẹ́kì. báńkì wọn tún tẹ̀ sí i wọ́n dàbí ẹ̀pọ̀ my friend. ó yẹ ká mọ̀ yàtọ̀ láàrin tábà àtàkọ́kọ́ àti tábà ẹlẹ́ẹ̀kejì. tó ti tábà méjì lọ́wọ́ ń bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé mẹ́ta tún ni torí láti lè fi sọ fún wa pé ìran ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta tábà ẹlẹ́ẹ̀kejì nu ó yẹ kó fún tùmọ̀ kan wọn. ẹlẹ́ẹ̀kẹta wàhálà sàlásàtì. وعلى ثلاثة الذين خلقوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم. ثم تاب عليهم ọ̀kàtúnù. ثم تاب عليهم ليتوبوا. ìran mẹ́ta lọ́wọ́ fèrè jì ní àná. ìran mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fẹ́ rí jì nínú àwọn àyà yìí. tí ò yé ìmáàmù tọ́lá ha wọ́n dàrú mọ́ ọ̀rẹ́ mi lọ́wọ́ ń bẹ̀. kùránì wà ọwọ́ àtẹ́kẹ́kà gbogbo bàjẹ́ tí àwọn máa mọ ológun kùránì dáadáa lọ́wọ́ lè sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ó lè tá kùránì láì mọ ológun kùránì sóye ọkọ̀ọ̀kọ̀ táwọn àtàkọ́kọ́ yẹn nínú àyà yìí zikrul khas ba'da al-'am ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ zikrul khas ba'da al-'am ina ulumul Qur'an lọ́wọ́ àpò ọmọ zikrul khas ba'da al-'am ismu bẹ̀rù balaga sóye níbi tí táwọn bá ti òun méyà yẹn ní tara kọ́kọ́ yẹn lọ́pàá lẹ́nu pọ̀ síbẹ̀ kò yẹ ní sábẹ́ kẹ̀kẹ́ sọ́tọ̀ àtàlẹ́ni ọ̀pá wọn pọ̀ síbẹ̀ sójú kan ike gbogbo tí wọ́n bá ṣe kó ṣe kí o òun ti fẹ́ ní jìn wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti lè tẹ̀lé ó sí ọlọ́run lọ sí kí o lọ sógun ogun tí wọ́n lọ lè jà ń lásán wọ́n tẹ̀sùn wọn lẹ́nu ìwọ ọlọ́run tó yẹ pásìkò tó ṣe jà àsìkò nira ni. kọ̀wá ní kò wọ́n á lè mú wọn mọ́ ìtọ́jú kọ́ pàdé ní pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé sáà Ànábì náà bá wọn lógun. Ànábì lọ ṣáájú ogun Ànábì lọ ṣáájú ogun àtẹni tó ṣáájú ogun àtẹni tó lógun ọlọ́run náà ṣe kí ni òun fèrè jì wá. ètò gbé Ànábì dé ibẹ̀ nù. àkọ́kọ́ nù zikrul khas ba'da al-'am. ẹ̀kejì ọ̀hárí báwọn kan bẹ nínú wọn fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ̀ kankan bẹ́ tí wọ́n fẹ́ dúró déédéé gẹ́gẹ́ bí ọmọ èèyàn. الذين اتبعوا في ساعة العسرة من ó بعد tún fún àwọn kan yọ tẹ́gbẹ́ yà sí kùkùrú gbòòrò
kùlùmù fàrí ké nínú àǹfààní tó mí ní òní náà pẹ́pẹ́ ni wọ́n ó ṣe báyìí àmọ́ ó mì gẹ́gẹ́ bí tí wọ́n ṣe síbẹ̀síbẹ̀ náà ọ̀padà dúró ẹ̀mí náà padà dúró ọlọ́run tó ti bẹ́ẹ̀ ni wọn náà ti pé òun fi ní jì wọ́n òun túbà tábà kí ni o ẹlẹ́ẹ̀kejì tó fi ọkọ súnmọ́ tábà àléyìn iná rọ̀hó rọ̀ra yẹn yàrá pé owó ilé fún wọn túláàsì òun ọlọ́run náà gbọdọ̀ ṣe ráfà àti ráfà pẹ̀lú wọn. àwọn ní kàtígórì bíi àwọn tá alákọ̀ọ́kọ́ kàtígórì A àwọn wà standard bá ànábi ti lọ́ọ́yà àwọn náà sì dìde. àwọn àkọ́bá tìkọ̀tìkọ̀ ẹ̀mí wọn ó ṣe kí ni omi àwọn ní kàtígórì bíi ọlọ́run ní tòun bó ti dì náà ó ṣe kí ni o. Tábà àléhìm mà tábà àléhìm. Àwọn ní kàtígórì bíi. Iná omi rọ̀ọ́rọ̀ ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì lọ. Kàtígórì 3 ló ń sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sàlásà yẹn. Àwọn tó yẹ pé àwọn padà dọ́gbọ́n fún sí ọlọ́run. Wọ́n ò bá lóògùn náà. Wọ́n á kàtìmọ́ náà. وعلى ثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله gbọ́dọ̀ tóbi àwọn ẹlẹ́ẹ̀kẹta nù ìgbà wọn ìdísọ́ lónìí tí wọ́n padà sọ́ra mọ́lẹ̀ ẹsẹ̀ mọ́sálásí torí bí tí ń lọ jẹ́ nàìjíríà táwọn takú táwọn ò lọ sí ogun tí wọ́n sọ pé kò yóò tún náà àwòrán tó wà máa ń yí àbí àwòrán tì ìlú ilá fìràrà ìlú ilá fìràrà àwọn òfin bá wọn jagun ni lẹ́yìn ìgbà tí wọ́n wá rí ipá àdébí gẹ́ẹ̀tì àwọn náà bẹ̀rẹ̀ sí ẹ̀rí ọkàn bẹ̀rẹ̀ sí dààmú wọn ò lè padà lọlé wọn mọ́ wọ́n dákẹ́ wọn sí ibi tí wọ́n dá wọn dòkó sí títí ọlọ́run wa sáyà kalẹ̀ pé nígbà táwọn náà ti bára wọn wí náà sóye bí bára wọn ti bára wọn wí wọ́n tún bá èmi ọlọ́run sí kí ló ò bá tuntun bá wọn tuntun bá mẹ́ta lọ́wọ́ àbẹ. tuntun bá mẹ́ta lọ́wọ́ níbi àwọn ayé àlùkùránì yìí àkọ́kọ́ ọjọ́ táwọn tó jẹ́ standard wa tánàbí náà bẹ́ẹ̀ ẹ̀kejì táwọn tó jẹ́ gbẹ̀mí wọ́n tẹ̀lé nàbí àbẹ́mí wọn ṣe owurú yẹ́yẹ́ ó bì díẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn táwọn ò tẹ̀ wá lọ tí wọ́n sábàdàn tó sálógun. àwọn mẹ́tẹ̀ẹ̀ta nù àwa ló ṣàbẹ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí lápàdà sọ tí wọ́n tọ́ yá ń dàrú àmọ́ nínú tó tún dàrú nínú àyà yìí ni pé ìmáàmù tọ́lá kí n sọ fún mi pé jásán tààbù kìlọ̀ sọ pé ọmọ káàlẹ̀ ìmúratù bí òun mú mi máa ná láàbẹ̀ ìsọ̀rọ̀ àgbàgbọ̀ nìṣó ọmọ pé ní òdúmù Kùránì èyí á máa ń lo àwọn àyà mi pẹ́ẹ́pẹ́ tó sọ̀kalẹ̀ fún ni àwọn tá a bá tún ní dájọ́ mi tó bá kó sí ẹ̀ tó bá yọ á pàṣẹ papọ̀ eléyìí wọn aláwájú tààmì òun ló mú pé ní àlè ìmúratù bí òun mú mi máa ná láàbẹ̀ òun torí pé gbogbo tó ṣẹlẹ̀ nígbà tá a lẹ́bi lọ tán náà ogun náà lọ́dà ogun ni gasuwa náà lòun náà àwọn gasawáàtì tí wọ́n fi pa gbogbo àwọn ànábì náà ogun ni tá a bá wá rí ìtọ́ba jọba yìí náà tí àràkà wọn bá jẹ́ kí ló mùsàbà ẹjọ́ tí ọlọ́run dá fún ọmọ ilé ìlànà láti kí ló láti fáwọn tọ̀ ètò tí ń sọ ọ́nà mọ́mú tọ́ ya. Ase agbe lórí àlè ìbúrátù bí òun mú mi máa ná lábẹ́ oṣù sí sábàbí. Àwọn bí nílẹ̀ pẹ̀lú àyà yìí pé gbogbo tó ṣẹlẹ̀ lẹ́yìn ànábì náà. Ogun ni. Ogun náà lòun náà nígbà tó ipá ayé alákọ̀ọ́kọ́ náà lérí ọ̀rọ̀ ogun náà ni àwa gbé túmọ̀ rẹ̀ náà àti ìdí ìdájọ́ òun náà fún un. Ọ̀kan nínú ọ̀rọ̀ kan sí ara yìí. Táwa fi mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ lọ́lọ́ọ̀fì ló ń fi ìdí máa di ó ti fẹ́ níjì wọn. Torí òun lọ́mọ wọn ó sì máa tí wọ́n ṣe
ẹ bá jọ́ lọ́ọ̀ ní ká ṣe ìtẹ̀lé ìkọ́nà àṣẹ ìtì ya ní lọ́dọ̀ àlọ́sẹ̀ àmọ́ ọmọ pé ìmọ̀ ọgbọ́n náà ti gbà á gbogbo nǹkan lè sọ pé lọ́wọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àlẹ́bí o bọ́ọ̀ tí sọ fún mi ní pé ìtì ya ní wà ọdún fẹ́ gbé mi kó mi mọ̀ọ́dún yẹn lọ síbi kàdàríyà àti jàbáríyà mọ̀ọ́dún yẹn ìwà ní tọ̀ráka rẹ̀ àmọ́ tí wọ́n mọ̀ ní pé ìmọ̀ ọlọ́ọ̀ ti gbà wájú gbogbo nǹkan ká lè mọ̀ pé mọ̀ ọlọ́ọ̀ ti gbà wájú gbogbo nǹkan ní fi ń lò ní fi ìlú mọ́dí ní fi ń lò ní kíyó fi ìlú mọ́dí ní fi lo past tense ọlọ́run tó dà wá tọ́mọ̀ àwọn aláwọ̀ kìkún ni iṣẹ́ àṣà àtọ́ ilẹ̀ làádì ẹ̀yìn àtún àjẹ́gbà tó ikú tó yẹ fún àhátì fún wọn. wọ́n lá tó dákọ̀ àbúsàkọ̀ ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀ ó ti mọ̀ pé wọ́n bá padà ṣẹlẹ̀ tẹ́kọ̀lá bá nẹ́jọ́ sí mọ́ inú Al-Qur'an làwọn èèyàn fẹ́ jáde sí bíjà bá dé ó ti wá fi gbogbo orú àwọn ìdájọ́ ó ti fi kalẹ̀ ẹgbẹ́ táà ní dààmú bí àwọn Sunni àti Shia àti ń dààmú ara wọn yìí mẹ́fà wá fẹ́ dàrú wọ́n á lè bẹ́ẹ̀ sí wa lè wọ̀lú àdísí ó rí pé mi ò fẹ́ kó sínú àdísí pẹ̀lú ẹ̀ máa ń kọjá àwọn ọmọ àdísí náà díẹ̀ ó ní wọ́n tó tiẹ̀ pọ̀ mọ́ gidi àmì mi mọ̀ pé gbogbo ẹgbẹ́ bá máa àdísí yẹn lé ẹ̀ mọ̀ ìdájọ́ òru lọ ni torí pé yìí náà lè mọ̀ àdísí lẹ́kẹ̀ẹ́sọ lọ́kọ́ ẹ̀ sì fòṣèlú ẹ ti fi gbọ̀pọ̀lọpọ̀ ẹ ti fi bàtàjẹ́ ìtawà ń sọ láti pìlẹ̀ lọ tààfi ní nígbà tí gbogbo ẹ ti wá lọlẹ̀ yóò yẹ kó ti rọ́jà rẹ̀ káàtó kó káwọn àwọn onímọ̀ òṣìṣẹ́ gbogbo èyí tó ṣèlú ti wọ́n kó ṣe kí ni wọ́n lọ́ kó bẹ́ẹ̀ èyí tó ṣèlú ọ̀wọ̀ kó filẹ̀ torí pé ló ti gbé ní àdísì tọ́wọ́ sọ yìí lẹ́yìn wọlé contradiction bí ilé ètí padà gbé jáde láàárọ̀ yìí. táì ní màá tẹ́wù tó ẹgbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mú nísìnyí Al-Qur'an lẹ́sìn kí ló lẹ́ fi dájú ẹ̀ contradiction yìí láti káwọn èèyàn yanjú tí wọn náà bá wa sọ sí níjó ní táwọn àfáyè tí ìdáwà lórí ti di sí pé gbogbo tíra Kùránì tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ ti nábàáwí yìí o èyí táwọn sí àgbà wá ní èyí táwọn súnà gbà wá ní èyí tí ọ̀sẹ̀ méjì tó bá ní gbogbo rẹ̀ tànà kùdọ́ọ̀tù ṣe kí ni o ń bẹ́ẹ̀ تحتاج إلى البحث والمراجعة والتسقيحات wọ́n sì ní gbogbo àwọn àfáà àti ṣetán kò sì ṣe èmi mà kò ṣe tán ó lè mílíọ̀nù tó ṣe kan lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní pé ìmọ̀ mi kéré yọ̀pọ̀lá wúlò. bàbá agbègbè fúnnu pé gbogbo tí ń jẹ́ àwọn tùrọ́ọ̀sù pàtàkì tó tàbí sí ọ̀yẹ̀ ká ṣe àwọn àtúnṣe bẹ́ẹ̀ pàtàkì ní àwọn tó bá kọ́ńtàdìtì nínú wọn. ní àyín láti wá rí i pé ìmọ̀ tọ́jà bá tún kó mẹ́rin ní wọ́n lọ lè sọ pé rárá o nígbà mo tó lọ lè túbì kan kí pé àwọn sàábẹ́tẹ̀ mi ń wí yẹ o mùnáfìkì ń bẹ nínú wọn níbi ọ̀rọ̀ ọ̀lá àtẹ̀já ní kòlóbì láyéká ọba kò mẹ́ ọ ń bá tó ń lọ bí omi ọwọ́ anígbọ́dà gẹ́sọ̀ tàbó kì í ná àwọn àkọ́fẹ́ pa nábì ń bẹ ó ní wọ́n fẹ́ pa ànábì níbi gẹ́sọ̀ tàbó kì í àwọn àsáàbù làákàwà ikú wọn fẹ́ ṣe ti yá lọ ànábì kọ̀ wá dákọ̀ àwọn tí mẹ́mẹ́ níbi pé káwọn alùsùn náà kọjá de o torí pé àwọn èèyàn ńláńlá náà àwọn sábẹ́ tó fẹ̀mí sí wọ́n wá dákọ̀ rẹ̀ àwọn owó ló fẹ̀mí sí àwọn mẹ́rìnlá tí wọ́n dákọ̀ nínú àdísì kan tí gbogbo àwọn àgbà kìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdísì tí wọ́n ń wí yẹn sóyè ipe àwọn mẹ́rìnlá kan tó yíwò sẹ́fọ̀ ọmọ ìyàwó àdìgbà wá èdè bẹ́ẹ̀ tó ní mẹ́sàn-án wọn nínú àwọn tí wọ́n fẹ́ pàdé ẹbí sógbò yìí mẹ́sàn-án wọn ní Kùrẹ́ṣì lọ́wọ́ kọ́lá ló kọ̀kọ́ tọ́lé àná mẹ́mẹ́ nínú àwọn tí wọ́n ka bẹ́ Abubakar mẹ́mẹ́ Umaru mẹ́mẹ́ Osmanu mẹ́mẹ́ tọ́lé àná mẹ́mẹ́ olóko ọ̀rẹ́ mẹ́mẹ́ wa Abdurrahman ọmọ Awfi mẹ́mẹ́ Sáàdù ọmọ àbíwá kọ́ọ̀sì mẹ́mẹ́ Abu Ubayda ọmọ Jarrah mẹ́mẹ́ Muawiya ọmọ Abi Sufyan mẹ́mẹ́ Amru ọmọ Asi mẹ́mẹ́ àwọn mẹ́sẹ̀sán
ni wọ́n bẹ́ẹ̀ tá a bá wá yọ àwọn yìí kúrò nínú Islam àwọn olókù. tá a bá yọ ọgbà ọjọ́ ẹ̀ka yìí báyìí náà wọ́n tún fẹ́ pa nẹ́bí tá a bá yọ ọgbà nínú Islam àwọn olókù láàpẹ láwọn àgbà sáadé. bẹ́ẹ̀ la tún ti rájì sí mi ibùdó kẹsì nípa rẹ̀ lé gbé alọ́bẹ̀ nínú bàbára ní gbogbo àwọn tí ẹ̀yìn ká yìí kan ká torí pé àdìsí lè àdìsí wọn ṣí yà ní. àgbélò rẹ ni kọ́lá àwọn bàbá rẹ̀ lè fi ti sẹ́gbẹ̀ẹ́ sàádé kan tẹ́gbẹ́ tí wọ́n ní ẹlọ́runjọba wà ní ìdọ̀mọ̀jù mẹ́yìn ni wọ́n lè fi ti sọ́dọ̀ àdìkan rárá àgbélẹ̀rọ ni àwa ti rí pé àgbélẹ̀rọ ni láti lè fi fẹ́fọ̀ ojú ọ̀nà tẹ́ǹsì kí ló tẹ̀ lọ. ìlójú ọjọ́ bá a tún lọ lè tó nígbò bí iná tẹ́gbẹ́ gbogbo tẹ́yìn kà síbẹ̀ òun kí wọ́n ká sóyé òun kí wọ́n kà ó sóyé inú mọ́sánù sẹ́fà yìí tó pe àwọn àkàndé àsáàbùlà kábà kálọ̀ ọ̀bẹ̀ títà tọ̀bọ̀lá nígbà wa láti ọ̀rọ̀ àdé ọmọ àgbà sí ọmọ alìsọ̀fẹ́ ọmọ kánà òkú ọ̀la ó láwọn tó ń wí yìí àwọn ni wọ́n ti bọ̀ ọmọ kùsẹ́rì yìí àti wàdí ọmọ sábìtì yìí àti júdọ̀ ọmọ áwùfì yìí àti alìsọ̀ ọmọ yẹ̀sídì yìí àti alìsọ̀ ọmọ kẹ̀sí yìí àti sùwẹ́dọ̀ ọmọ àti dárísà Muhammad yìí àti kẹsọ̀ ọmọ amú àti sẹ́dọ̀ ọmọ sítù yìí àti aláwọ̀ ọmọ ìmáàmù yìí àti gbogbo ọ̀nà àgbà ìlú pẹ̀lú àwọn mẹ́sàn-án ni wọ́n tó kà yìí èwo ni ká gbà mí lé èwo lágbà èyí tí wọ́n fẹ̀ mí tẹ̀ ọ́ tọ́ bá rú omi tí mo wá nígbà kọ́ èyí nígbà. àwọn àkàwọn tó kà ní ìmáàmù tọ́lá torí tí wọ́n fẹ̀ mí tẹ́lẹ̀ tí mo kọ́kọ́ sọ lábọ̀bọ̀ tó ní àsáwà kábà ní tó ní tẹ́ẹ̀mọ̀ lọ pé kọ́lá ànábì dáàpọ̀ àwọn mẹ́sẹ̀ sáyé fún òṣèlú láti lè mọ àwọn mọ̀náfìkì Kùránì ti sọ pé ànábì pé kò lè mọ àwọn mọ̀náfìkì òun ló mọ̀ wọn. èyí padà sọ yìí náà ní sùúrù ọ̀nà bí ó sì lè gbà mọ̀ wọ́n náà níbi gẹ́gọ́ tàbùkì tí wọ́n wí náà ń bẹ́ẹ̀ torí pé àwọn tó wá pàdé ànábì tí Hùsẹ́fà yìí ń bẹ́ẹ̀ àti Àmárù àwọn méjèèjì ni wọ́n bẹ́ẹ̀ wọ́n dà nǹkan bojú ni wọ́n dà nǹkan bojú wọ́n fi yọ̀dà sáà ànábì wọ́n fẹ́ pàdé ànábì tó tọ́ àmọ́ wọ́n dà nǹkan bojú ẹ̀yìnkan kò rójú wọn. Ní Hùsẹ́fà ni wọ́n á gbà lẹ́bi pé kí ló ní tó bá àwọn yìí ká wá wọn ká rí wọn wọ́n ní àríwá wọn o tá a bá wá wọn. Sóyè wọ́n là lẹ́bi okun wọn lóko tán nígbà tó wọ́n yìí tán àwọn tó tún bá lóko tó ń pa wọ́n. Òun ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ àmọ́ òwò sọ fún ọ olówó adámọ̀ fún lọ́kọ̀ọ̀kan ọwọ́ ní àwọn ọmọ bá fún wọn kí lù sí wọn la. Èmi wá sọ fún yín lónìí pé àgbélẹ̀rọ ni àdìsí yẹn. Àdìsí àwọn ṣíà ni torí pé náà tí wọ́n gbà wá ṣíà kan mẹ́mẹ́. àdìsí tẹ gbára lé yìí àdìsí àgbélẹ̀rọ ni tó gbé náà tó gbà wá. ètò ìgbìmọ̀ pa àgbélẹ̀rọ ni pọ́ǹtì àkọ́kọ́ lè ti wọ́n kọ́kọ́ sọ. ó ti contradict sí nǹkan mi ti bẹ ní àwọn mẹ́sàn-án mi tó ṣe kíni o tó tó dákọ̀ síbò mi. ẹ̀ẹ̀kejì ni pé gásùwàtú tààbù kìtẹ́ ìwé yìí gẹ́gẹ́gẹ́ àwọn olófin lẹ́sẹ̀ gan. sáà tó fi lẹ́sẹ̀ rẹ̀ ló ti fẹ́ pàdé mi. torí bá a fẹ́ lo ogun kò sówó nínú báńkì káàdé mi ní kó ká fọmọ èdè dáwọ́ wá ẹ̀dá wọn gbówó kalẹ̀ ń mọ̀rù ni àdébí ní èwòrán sẹ́kù fún ayé òun sẹ́ka dìbò òun gbé àdìbò àmọ́. ok àdébí ní kó kalẹ̀ ìwọ àbúgbàgbé nǹkan èlé ló wá gbogbo tó ní lẹ́nu kí lọ sẹ́kù ọlọ́run àtọ̀dẹ́bí nìkan ló sẹ́kù bẹ́ẹ̀. àdìsí yìí bẹ́ẹ̀ عن زيد بن أسلم عن أبيه سمعت عمر بن الخطاب يقول أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصادق فوافق ذلك عندي مالا وقلت اليوم أسبق أبا بكر إن سبقته يوما قال فجئت بنصف مالي فقال رسول الله صلى الله عليه وسلم ما أبقيت لأهلك فقلت مثله وأتى أبو بكر ما عنده فقال يا أبا بكر ما أبكيت لأهلك قال أبكيت لهم الله ورسوله فقلت والله لا أسبقه إلى شيء أبدا حديث حسن صحيح قال هذا حسن صحيح حديث yìí ní gásán tàbí kìlọ̀ ṣẹlẹ̀ kó tó lọ máa pariwo sáwọn tí wọ́n bá fìnánsì ogun
tí wọ́n kó owó rẹ̀ kalẹ̀ kókò yóò lè ṣe jẹ́ àfa ànábì sáà náà ló tún dí papọ̀ tó tún lọ pa gbogbo àwọn méjèèjì yìí tẹ̀sí ni wọ́n fẹ́ bí àwọn tó pa yìí náà ni wọ́n lọ́ máa lé rẹ̀ wọ́n lọ́ máa lé rẹ̀ o àná ànábì ni wọ́n ṣe wọ́n tó lọ́ máa nílé rẹ̀ ó wọ́n lù lọ́ máa nílé oṣù ọlọ́run ìyá kò yé àwọn bákìrì náà ní ọmọ oṣù ọlọ́run èyí tí ó sì tí wọ́n tí àyẹ̀bẹ̀ ọ̀fẹ́ mọ tiẹ̀ ọmọ tànẹ́bì bẹ́ẹ̀ lé olùsùnmọ́ọ̀nì gbogbo wọn ilé rẹ̀ ni wọ́n fẹ́ pàdánù kí ló wá kú. gbogbo àwọn tí wọ́n rà àti lógun náà lọ́wọ́ bá nẹ́bí. ṣé eléyìí wọ ọmọ ọmọ ákàlí. yọba náà ká ìmú kárí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ń lé rẹ̀ tó náà lọ́wọ́ lọ́dọ̀ wọn òun náà ni wọ́n wà pa nẹ́bí. àmọ́ bẹ́ẹ̀ àwọn ìfẹ́ ló lọ títí mẹ́ ẹ̀fẹ́ fẹ́ lójú torí mi ọ̀fẹ́ wọnú wàhálà tẹ kóra yìí sí èmi ọ̀fẹ́ wọnú rẹ o tọrọ àmọ́lẹ̀ sílẹ̀ nílùú mo sì ti rí òdodo èmi mà pé inú tẹ́ ń lo ìrọ̀ wẹ́wẹ́ èmi sì máa ń ṣíà àbí kí wọ́n ṣe pátì sóná àbí kí wọ́n ṣe pátì súfì àbí kí wọ́n ṣe ti kíní kan òdodo ọlọ́ọ̀ ti fi lélẹ̀ níbo ló fi sí iná ìráyà mẹ́ta méjì tó wọ̀ lónìí ẹ wá bá ń lọ́gbà yà tó di kílẹ̀ àtẹ́wọ̀n àmọ̀ pé sàábé mùnáfíkì ò sí mẹ́ àtọ̀ làwọn mùnáfíkì tẹ̀ ń lò kùránì ti ṣe kí ló o ti yanjú wọn lọ síbi táwọn tó ń wí ẹ náà ni láwọn àlọ́ lọ síbi ṣúra tábà àyà ọgọ́rùn-ún bisimilá. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. والسابقون الأولون àwọn sàábé táwa pè sàábé ìmọ̀ọ́mù tọ́lá àwọn wọ̀nyí ni táwa máa ní sàábé ó lè jẹ́ pé tí wọ́n máa sàábé lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ mùnáfíkì ò sí sàábé dé ayé àyè sọ bẹ́ẹ̀. àwọn tá a mọ̀ ní àwọn tí wọ́n gba wájú tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ minal muhajirina. minal muhajirina wal ansar. minal muhajirina wal ansar àwọn tí wọ́n kọ́kọ́ gba wájú wọnú ìsìláàmù ṣé gbogbo àti ẹ̀dá pẹ̀lú òsì mẹ́ sáwọn àti òsì mẹ́ nínú àwọn awàlú minal muhajirin wọ́n wá lòsì mẹ́. ẹjọ́ la fẹ́ ṣe yìí dá as-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar ó ní wal-lazina taba'uhum bi ihsan yàrá pé wọ́n lè ṣe pé wọ́n kàkẹ́ sábẹ́ lásán tí wọ́n tẹ̀lé wọ́n ṣe dáadáa sóṣì ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni àwọn tó bá tún jọ wọ́n tó bá tún ṣe dáadáa pẹ̀lú oṣù ọlọ́run bẹ́ẹ̀ tó jẹ́ tábì ìnà ọ̀tábì ìnà bíi ihsan ìdáyọ̀mìdì radiyallahu anhum ọlọ́run ti yọrí sí wọn radiyallahu anhum ala ragmi unufikum ọlọ́run yọrí sí wọn ẹni bí kẹ́ wá jáde pé gbogbo àwọn sàábé èyí tẹ́ ń ká yẹn wọn ò sí nínú sáàbì kúnlẹ̀ láwọn ilẹ̀ tọ́lọ̀ ní radiyallahu anhum wa radu anhu ọlọ́run lọ́rún sáwọn èèyàn ìwọ́n bínú sí wọn ọlọ́run mi ti yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí mi ọlọ́run ẹ̀rí ní gbogbo tọ́lọ̀ ń yí pátá fíìlì máa ní nílò àlàfáàlù máa dìyà ìmọ̀lẹ̀ ti gbá wájú gbogbo tẹ́ ń wú yìí bó ti fẹ́ kó rí lórí ẹ̀yìn sí lẹ́yìn nígbà bẹ́ẹ̀. ọ̀dàdà sáàlì nígbà tó lọ lóòrùn lọ́sọ̀ tó wá lè sọ pé bí tọ́lọ̀ ò ti yọ lóṣù ọmọ nì tó ọba ní ti di ogun nìkan ọlọ́run ti fẹ́ẹ́ ní tìwọ́n bẹ́ẹ̀ ó tún ní ìrọ̀jẹ́ àdáwà ní òní. ọba ní ti gágà tàbúkì ní tí mo sọ ní òní yẹn o àbí ẹ̀fọ́ ni tẹ́mi ti sọ fún olè lókùn kan mi àyà yìí ló ti kí n sọ fún olè lókùn kan mi.
ṣé kásá sí tàbí náà ló tún lé lẹ́yìn náà. ọ̀rọ̀ táàbà kéde ọlọ́run lóhun ti yọ́nú sí wọn. mo ti ṣe kí ni mo ti yọ́nú sí wọn. ọlọ́run lẹ́yìn tó ti yọ́nú sí wọn àádọ́lá oúnjẹ náà tẹ̀. wà á dára oúnjẹ náà tí ń tẹ̀. àwọn náà sì yọ́nú sẹ́mi ọlọ́run náà. tata alẹ́ àníhàrù. tọ́lá náà wà pé tó dìjà láàrin wọn òṣèlú ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. sọyẹ òmùrù síyàsíyà ni kì í ṣe òmùrù rà àkàdìyà. ọlọ́ọ̀ni gbogbo tí ẹ̀ bá ṣe tó wọ kò sí èdè ẹ̀sìn láti tó wò lè fẹ́ níjì kì í ṣàwọn sábẹ́ nìkan. tí ọba ti gbọ̀rọ̀ tí ọba ti jẹ́ ọ̀rọ̀ àkídà àkàgbẹ̀ náà ní sì ti máa sọ̀rọ̀ tuntun báyìí. àmọ́ bí àkàyí tán náà ọlọ́run á lóhun òun tún ti palẹ̀ wá ìjẹ́nà fún wọn tẹ̀jìlì mi ń ta ti àdàhà khalidina fiha abada zalika al-fawzul azim. lọ́wọ́ mi sọ níbi ìkẹ́kọ̀ọ́ ayé àdúlùkún aláàtijọ́ra tí tún jí kúmílá sábìnà alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna li amwalikum wa anfusikum zalika huwa khayrun lakum àwọn àgbàdo náà mọ̀ á di nílẹ̀ yìí wọ́n là sáré yìí tọ́lọ̀ ń fún abẹ́ ọ iṣẹ́ tí wọ́n ṣe nu ìjà ìdú nàbí àbúwá lè hẹ́ wọ́n á fọ́sẹ̀ hẹ́ wọ́n jagun pẹ̀lú owó wọn wọ́n jagun pẹ̀lú ẹ̀mí wọn ọlọ́run sì lè tó lórí fún wọn gbogbo tá a lè gba gbogbo ẹ̀ ní àwọn náà fi lẹ́sẹ̀ èèyàn lè ṣiṣẹ́ tó dáa tó bá padà sí tí ọ̀dà kọ́ lọ́wọ́ ètò ọ̀dà wọn ó sì kí ni ó fi rí ẹ̀jìn ọ́. kí ẹ wá wọ́ ọmọ yìí tí ọ̀dà kìí ṣe ṣiṣẹ́ ọlọ́run. àwọn mùnáfìkì lọ́wọ́ wọn fẹ́ dákọ̀ ní ibi ayé àkejì. wa mimman hawlakum minal a'rabi munafiqun. ọlọ́run náà abọ́lẹ̀ pẹlẹgẹdẹ ní àyè òpó wọn ní sàárè àràbù ló pè wọn. ibi tó yìí ti sọ̀rọ̀ wọn pọ̀ nínú sọ́lá tó tọ́ báyìí náà yìí kà sọ díẹ̀ bẹ́ẹ̀ ni. àràbù ló kí n máa lọ sọ pé àràbù ashaddu kufran wa nifaq. ibo ló ti pè ní muhajir ló ti pè ní àṣàrò àwọn àràbù ni wọn àwọn tó fẹ́ pàdébí náà ti gàṣọ́tù tàbùkì tí wọ́n mú àwọn kí ni o àwọn àràbù ni tí wọ́n rí pàdébí ti fẹ́ jà wọn lọ́jà ọ̀rọ̀ yìí dà kan ojúbà tó kú parí tán wọ́n fẹ́ lè ka wọn fún ọ̀pá àwọn akéde o àràbù ni lọ́lọ́run dákọ̀ nípa àwọn mùnáfìkì. mimman hawlakum. kẹ́yìn bá lọ pé mùnáfìkì kan ń bẹ nínú àdìsí kùránì sì sọ àwọn mùnáfìkì kùránì wà ń dá mọ́lẹ̀ pé àwọn tẹ́lẹ̀ kò ní mùnáfìkì yẹn yóò kọ́ tá a máa pè wọ́n kì í ṣe sáré ìdá àmọ̀ pè wọ́n ní kí ni o àràbù. munafiqun. wọ́n ní wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àti pé wọ́n bẹ láàrin wọn tí wọ́n dà wọ́n láàrin mẹ́ni hawlakum sóyè wà mí mọ́ni hawlakum min al-a'rabi ó ní munafiqun ọlọ́run náà láàmọ́lẹ̀ pé àwọn lárúbáwá yìí àtọkọ àti tàwọn tí wọ́n lájú tó yìí àwọn ni wọ́n ń yà nẹ́bì lẹ́nu ọ̀yẹ̀jú wọn. wà ní láàrin Mádínà tí ilé tún mẹ́ta àwọn ará Mádínà náà tẹ́lẹ̀ tó mọ́ra àdúrà láì nìfàájì àwọn ará Mádínà bí náà ti wọ́n ṣe àsọ́ọ̀rù táwọn ò sínú àsọ́ọ̀rù tí èyí kí wọ́n gba tàlẹ́ nìbò ti wọ̀lú àwọn wá sóye àwọn jù bẹnu wọn àwọn màlúkẹ́rù kọ́ mẹ́nu àwọn màlúkẹ́rù náà ti bẹnu wọn tí wọ́n jọ ń pé Mádínà mọ́ra àdú alẹ́ nìfà. la ta'lamuhum. ìwà anábì ò lè mọ̀ wọ́n o. nahnu na'lamuhum. sẹ́yìn rí ọlọ́ọ̀ni wà anábì ti wù ọmọ tó tó. bí wọ́n ti wọ́n bá ti wá láti nǹkan tí wọ́n ń dápa àwọn kan fọ́ yẹ kó fura sí. lẹ́yìn àti Kùránì ti nà kádà rẹ̀ pé ó ò lè mọ̀ wọ́n. láta àdáwọ̀ ò lè mọ̀ mùnáfìkì. nahnu na'lamuhum. àwọn náà la mọ̀ wọ́n. ó lè mọ̀ mùnáfìkì. kódà ìwọ gan náà ní sinmi ó lè mọ̀ mùnáfìkì. ọlọ́run láwọn ọlọ́run alẹ́ sí kí ló torí kó tó mùnáfìkì orí láti la ọkàn rẹ̀ kó owó tí ó rò nínú ẹ̀mí. gbọ́dọ̀ wà lálẹ́ bí ọ̀wá lè mọ̀ síwọ̀ lọ́wọ́ á mọ̀ kí ẹ pé òun kúkú máa tí ọ̀gbà tó ń ọkàn wí bẹ́ẹ̀ ni o
àdébí nílẹ̀ tẹ́yẹ́yẹ́ ọ̀tẹ̀ ìyá ní násù kọ̀tẹ̀ ní ó ní wà níbi ò lè mọ̀ wọ́n àwa lálẹ́ mọ̀ wọ́n. sànà àbíbòhùn marratayni. ẹ̀rọ kì láti fi àjẹ wọn. summa yuraddu. wọ́n jẹ ìyàtọ̀ láyé wọ́n bá tún dénú sàárè á tún fi àjẹ wọn. wọ́n bá tún ayá súnmọ́ yọ̀rọ̀ dúnà. ila adhabil akhir. ìyẹn lẹ́ẹ̀kẹta láyé kí a mọ̀ nù. ìyá ayé á fi jẹ wọn. ìyá ló sàárè á fi jẹ wọn olùmọ̀ràn àtẹ̀yìn. súnmọ́ yọ̀rọ̀ dúnà ìlà ẹlẹ́ẹ̀kẹta láyé kí a mọ̀. ìwọ́dé ní ìsìn ọ̀fẹ́ bọ̀fà ní sì gbé wọn jáde. bóyá ló ṣe gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tó ń bá ìgbà ìjọba àpọ̀ tó pé àdẹ́bì gan kò lè mọ̀ wọ́n òun ọlọ́run ló mọ̀ wọ́n àdẹ́bì ló sì wá káté lọ. èyí wá wá káàkiri àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá láwọn tí ní láwọn tó ní sùn ní ẹ̀yìn sí anákẹ́lẹ̀ mẹ́wàá nínú àwọn ẹ̀yìn sùn ní kẹ̀kẹ́ mẹ́wàá náà wọ́n sí àwọn sí anákẹ́lẹ̀ mẹ́wàá nínú yìí. Kí ló lóyún ti dà? Ó ti di bí ọ̀rọ̀ ọba Kánò nísìnyí tá a wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ báyìí nísìnyí. Àwọn fáṣà kan ti gándú jè ní àwọn àkàtì kò kò sí àyè èyí tí wọn náà bá wà bẹ́ẹ̀ lọ́mọ kí ọlọ́wọ́ fi ní jọ. Wọ́n ti di pátì. Ọlọ́wọ́ ọba ló máa wọ̀ náà bí kí. Kéèyàn máa wá sọ̀rọ̀ ẹ̀sìn ní eléyìí, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Síyásà ni. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ẹlẹ́ẹ̀kejì nu. Ọ sọ̀rọ̀ àwọn mùnáfíkì. Ọwọ́ sọ̀rọ̀ àwọn kan ẹlẹ́ẹ̀kẹta. وآخرون اعترفوا بذنوبهم. Àwọn àkájẹ́ wá ṣẹ́ tí wọ́n. خلطوا عملا صالحا. Wọ́n gbàṣẹ́ dáadáa kò mọ tí ọ̀dá. وآخر سيئا. Dábìló dábìló. عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. Ọlọ́run àkàtú bẹ́ẹ̀nu jàmbá ànábì náà wọ́n ṣiṣẹ́ tó dáa. Wọ́n lè tún ṣe tí ọ̀dá wọ́n jẹ́ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn bí àwọn tí mo sọ ilé ẹ̀kẹta ibi tẹ̀lé ẹ̀kẹta táwọn lè dúró mọ́sálásí. Tí wọ́n dá wọn dúró síbẹ̀ fọ́nà tó máa tútù bá wọn. Wọ́n dà á pọ̀ mọ́ra wọn. Wọ́n ń ṣe ìkẹ́ tó dá wọn ṣe tí ọ̀dá. Ọlọ́run ní ẹjí ṣe tí ọ̀dá tí wọ́n ṣe tí ọ̀dá yìí náà. Wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ wọ́n náà ṣe kí ni o. Òun fẹ́ríjì wọn. Kọ́dà níbẹ̀ náà lọ́dọ̀ apá àwọn gbágírì àti mọ́rọ̀ àti Usmanu náà sí Ọlọ́run láwọn eléyìí náà fẹ́ríjì wọn. Ọlọ́run fẹ́ nǹkan ìwọ́sí wá ń di Ọlọ́run fẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá fún bẹ́ẹ̀ bá dé àwọn tọ̀hún náà kọ́dà wọ́n ṣe tí ọ̀dà wọn ò sínú ta kọ́kọ́ kò sínú tàbí tọ́da èyí tó kọ́ kọ́dà náà kan èyí tára fún bísù náà bè yìí kára fún amàlà sọ̀rọ̀ yà wọ́n á kára sẹ̀yí à asàlláhu ayatuba alayhi ìnàlá gàfúrú rahim Ọlọ́run ọwọ́ bá tuntun bá wọn ẹ bá tún bá. Ta ló wá sọ fún wọn pé gbogbo náà sáájú ṣe mistake wọn ò túbá? Ṣé wọn ò kọ́ sí ìbáru náà lù Kùránì ni? Àwọn náà sọ fún wọn wá sọ kalẹ̀ pé tútúbá tó bá túbá òun ò ní gba tútúbá wọn. Tẹ́gbọ̀n ló wá di olùgbèjà pátì rẹ̀ ń ṣe. Tọ́lọ́ sì fún àwọn yá àmọ́lì so àn Kùránì rẹ̀ lọ sọ bẹ́ẹ̀. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. Ọlọ́run lẹ́yìn tó bá ṣàbúrú ó ti ẹ̀ sílẹ̀ pẹ̀lú ilé ẹ̀yẹ́kẹ̀yẹ sábẹ́ nìkan ló sì fún. Ó sì ilẹ̀ fẹ́mi àtiwọ́ gan. Ó sì ilẹ̀ fẹ́mi àtiwọ́ títí dọ̀la kí wọ́n máa yá abọ́lù súnwà ẹni tó bá ṣàbúrú. Àwọn ẹ̀yẹ́ tó ń dà àbọ́sàbòsí. Tó bóra rẹ̀ sí ọ́sàbòsí. Àbòsí náà lẹ́kún sọ fún wọn ṣe àbí. Tó ṣàbòsí báyìí. Ọlọ́run kí ni? ثم يستغفر الله Ó sì tọrọ àforíjì. يجد الله
àforíjì tó bá tọrọ lọ́lọ́run tó kò sí tó wọlé ṣàforíjì rẹ̀ ilẹ̀ ńlá. láyé ti bẹ́ẹ̀ máa yọ ṣẹ́ra kàbí. àyà ká tó mọ́ ní. wàlúùdẹ́rọ̀ máa dún nàdáàlì kálíbà yẹ̀ ṣáà. wọ́n máa yọ ṣẹ́rẹ́ kébẹ̀ láàyè. wọ́n kọ́ lè kọ́ àyè fi máa ń Inna la yaghfiru an yushraka bihi ọlọ́run lẹ́sẹ̀ kẹ́tọ́ wò lè fẹ́ yíyàn ní kí wọ́n máa ṣe bọ́. wa yaghfiru ma duna dhalika liman yasha'u. ṣé gbogbo àwọn tó ń wí náà ni wọ́n ṣe bọ́? kó o tó epo lọ́wọ́ ọ̀gbà foríjì wọn báyọ̀ máa tún bá ẹ̀ nífẹ̀ẹ́ làwọn mọ́ àbí kó o mú ìdíwá pé lóòótọ́ Abubakar ṣe bọ́ o Umaru náà ṣe bọ́ o Usmanu náà ṣe bọ́ tọ́lá olóko ẹ̀ náà ní ṣe bọ́ amúlò máa ń ṣe bọ́ Muawiya náà ń ṣe bọ́ ẹ̀sẹ̀ bọ́lọ́ náà ló wò lè fi yíyàn wọ̀nyá nínú rumadu nàṣálíkà ìmọ̀ yàṣà ẹ̀ tó bá wò ó tó bá ṣẹ̀ṣẹ̀ bí owó fi yíyì. Wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida. ẹni tó sọnù gan tó jìnnà nínú sọnù ẹni tó ẹ̀kọ́ ìṣẹbọ ẹbọ ni nígbà tá a sì tú gbogbo òṣèlè wò àárín tó jọ mọ́ ẹbọ níbẹ̀ àárín tó jọ mọ́ ẹbọ níbẹ̀ ọ̀rọ̀ òṣèlú ni látòkè tó fi kanlẹ̀ ẹni tó bá wá rí tó jọ mọ́ ẹbọ ń bẹ̀ nínú kó jáde o èmi náà rẹ̀ jà ní kí ó lọ́dọ̀ rẹ̀ mo sì lẹ́ni láti gbà lọ́wọ́ rẹ̀ dídé gbogbo òṣèlè tó dá wàhálà yìí lẹ̀ tó fi ti bá àlejò kan wọ́n ti dòde ó rí pé àwọn tó ṣẹbọ ni nínú wọn tí ọba ti rí bẹ́ẹ̀ ẹnì kó o lè sọ fún gbogbo tí wọ́n ṣe ń nì òun ò lè fi ríjì wọn èyí ni òjíkèlú lè gbà pé wọ́n sọ pé àlàjì náà sábà kú lẹ́bi lè máa yàn àwọn yóò ṣe bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ti ọ̀yádà rẹ̀ ó ṣe tẹ̀kílù rẹ̀ bìjáde wà mọ̀jù rúmi bìlì ìmáàlì tọ́rọ wá ń sọ ọ́ fún mi tẹ́mi ò sì ní gbà á ipe Ọlọ́run sọ pé sábà kú lẹ́bí ní fáàkì sóye kẹ́lẹ́mà tún sàbákà mi tó ti lò ó àwọn sàábí ló lò fún àwọn àsábì kúnlẹ̀ àwọn ìlú rẹ̀ yìí ó lè rí bò mi tó ní àwọn kan bí ní fáàkì ni wọ́n àwọn tó yẹ́ mi ní fáàkì wọn àwọn aráàbù nù ìtọ́nà ń pè wọ́n nù. kí àwọn ọlọ́pàá àwọn sábẹ́ yóò sí bẹ́ẹ̀ a ọlọ́mọdé ní òkè òkè níbẹ̀. wọ́n ní mọ́nì wọ́n fi tẹ̀lé sí Ọlọ́run dèdè agbára wọn sì ṣe bí wọ́n ti wá ṣe tó iná èèyàn dààmú wọn ọ̀sẹ̀ni tí yóò lè ṣe kí ló tí ò lè dààmú Ọlọ́run lẹ́yìn tó dààmú eléyàn kọ́nà bó dààmú sí Ọlọ́run náà ni òun ti ṣe kí ló òun fi rídì wọn asáwọ̀ sálá. èyí ló sì yẹ kí mú mi lọ gbóyé sọ bẹ́ẹ̀ oṣù lọ ní. gbogbo ń tẹ́ ká gbọ́dọ̀ ní pé gbogbo táwọn sábẹ́ yìí ṣe. sábẹ́ nìkan kọ́. àti gbogbo ń tẹ́ ẹ bá ṣe tí ọba ṣe kọ́ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run bá ṣe. Ọlọ́run bá rí kó ṣe é pẹ̀lú pé ó ṣàṣìṣe ni. Ọlọ́run bá rí kó ṣàṣìṣe ni Ọlọ́run ṣe tá àti foríjì tí ẹ bá ti ṣe bọ́. ṣé báyà pé káàdì sí náà sọ pé káàdì ní náà wọ́n ti kéyìn pé náà látàjà wọn lè ní àwọn ọmọ ti sọ lásán tó mọ̀. àkàkọ́ wọ́n ti ṣe àwọn sókèrè owó ilé. kò sí ṣíríkù mẹ́. gbogbo tí ọba ti ṣe bọ́ bẹ́ẹ̀. kò ṣe bọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe tó ṣe bẹ̀ láti ṣe. kéèyàn tó wà ní kọ̀ọ̀fíìsì wà ní eléyìí àdúgbò ọlọ́lẹ̀ sọ bí tí wọ́n bá ti ń ṣe ẹbọ. kéèyàn tó kọ̀ọ̀fíìsì ọlọ́lẹ̀ lẹ́yìn àdúgbò ọdún akọ̀bí táwọn sábẹ́ yìí ti ṣe bọ́ tóbi lọ́wọ́ ní foríjì wọn. ọ̀rọ̀ òṣèlú ni. eléyìí ọ̀rọ̀ òṣèlú ni. ìtọ́gbé sí àjáde òṣèlú ni. ìtọ́gbé sí àjáde òṣèlú ni. ìtọ́gbé súnà yìí náà jáde òṣèlú ni. ìtọ́gbé súnà náà jáde òṣèlú ni. láàrin àwọn bàní hárì pẹ̀lú àwọn bàní umáyà. láàrin àwọn bàní hárì pẹ̀lú àwọn bàní umáyà ló ti jáde. àmọ́ ṣáyà àtọ̀rí ìgbà wọn. àti gbogbo ẹ̀ tó bá tún tẹ̀lé wọn lójú ọ̀nà wọn. kò sí nǹkan àmì ìkẹyà lè rí tó lè bì í wó nínú ìtàn. gbogbo ẹ̀ lọ́wọ́ sì ti dájú ẹ̀sìn náà kúrò ayé tó bá dàrú náà ní sì máa ń lọ́wọ́ àlùkò àlò ní segin o kò ní dàrú láéláé. gbogbo ẹ̀ lọ́wọ́ ọba ti yanjú náà nínú Àlùkùránì kó ẹ̀kọ́ ti dàrú náà ní ìsìn àmọ́ Àlùkùránì kò ní dàrú mẹ́ẹ̀. torí bá dì í sí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ilẹ̀ yìí sí akọ tẹ́ ẹ lọ́ọ́ ti sọ́dọ̀ àwọn àlùsùn náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn àlùsùn náà kọ́ tàbí ti sọ́dọ̀ sí à tó kálù fi ń gbé pàtì rẹ̀. tá a bá wá láàmú aṣọ yìí o àlè sọ tán èmi ò sì wà fún yìí o èmi ọ̀rẹ́ nìkan ti wá sọ̀pọ̀tì nìkan
ní ẹnìkan títí dọ̀la yìí ìlú ọdún gbogbo tó láṣù ní lọ́dà ọ̀dà ní tọwọ́ bọ̀ ọ̀dà ní tọwọ́ bọ̀ tí mo mọ̀ kó ní ìdíjí jáde dọ̀la bẹ́ẹ̀ náà ní tọ̀dọ̀ ti yín náà ẹ bá àyè kọ́ ká àrùn jọ ó ti jẹ epidemic ó yẹ kí ẹ ti wá jẹ́ ìwòsàn ẹ já mú forward ẹ̀sìn káàsì Nàìjíríà yìí táyé lọ nísìnyí gbogbo àwọn mùsùlùmí ní bí gbogbo ayé ṣe parapọ̀ káàbì fèsì àwọn ọ̀tá wa gẹ́ àwọn ọ̀tá wa yìí làwọn Ísírẹ́lì àwọn ọ̀tá wa yìí làwọn Amẹ́ríkà yìí àwọn ọ̀tá wa yìí àwọn France yìí àwọn ọ̀tá wa yìí ẹ̀yin náà ti mọ̀ mùsùlùmí wọn wá kó sì pàjọ ẹ̀dẹ́ ìtí àwọn apèpè lọ wo èdè bí tẹ́yìn lọ etí iṣẹ́ Ádámù sọ fún wa níjọ́ tí wọ́n kọ́ wa lọ yìí sì kà nínú tíra wọn yìí wá dìde lẹ̀ nísìnyí tíra náà ni tíra náà ni kẹ̀ẹ̀kan tí olóògùn kan á ti fi jẹ́ ìwọ̀n yìí òun náà ni kẹ́ wọ́n ní ìmọ̀ àná ẹ̀yin náà o ẹ̀yin gbé sábẹ́ tébù ọ̀rọ̀ ọmọ ni tẹ́ bá fẹ́ tó Al-Qur'ani ẹ lọ kọ́ olúwul Qur'an dáadáa kọ́ ọmọ lójú. àlẹ́ ìbúrádù bí òun mú ìbára ti sọ ìlànà òṣù sàbábì ilé ẹ̀wọ̀n farasí síkìrù àm síkìrù khas bàdà àm ọgbọ̀rọ̀ farasí gbogbo nǹkan lẹ́wọ̀n mọ̀ kẹ́tọ́ nínú ọ̀rọ̀ lọ. tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ìlú kú lọ́mọ mi etí bàbá wa wí ni o torí náà títí dọ̀la ìmọ̀kútọ́lá ọmọ ìyá mi lẹ́ ṣe wà láàyè lórí mo sì chẹ́rìsì yìí o àwọn nípa àwọn nǹkan wọ̀nyí ẹjọ́ ẹgbẹ́ àwòwò dáadáa tá a bá rí i pé ìkà mi bẹ àwọn nǹkan mi bẹ ẹjẹ́ ni mo sọ pẹ̀lú àwọn alùsùn náà yẹn tí ó tún kàṣẹ nínú gbà yìí gbogbo rádaràdà ní táwọn náà ṣe àtẹ̀rí ikú mi tí wọ́n ṣe lọ tí ò tiẹ̀ yẹ kó ẹgbẹ́ nígbà yìí lọ́yẹ kó wà mọ́ táwọn náà sì tó bẹ̀ tó fẹ́ kó bẹ̀ tàtàkù táwọn ajájọ rẹ̀ yìí káàsì kí ló káà lọ wájú ẹni tó bá wá dájú ọmọ fún ọ àmọ́ tá à ń ṣe ẹ̀sìn kéyìí tá à ń ṣe yìí. ní gbogbo tá à ń ṣe yìí ẹ̀sìn kọ́ là ń ṣe ó yẹ ká wá nǹkan ẹ̀mí ṣe. sọ fún àwọn ọ̀rẹ́ náà 17 ìní mo fẹ́ kà ní bá mi kà á tí bàbá kọ mọ́sí àbí tiwa ni táwa sì rí lọ́nà. ومن نصيحتي للدعاة الأفارقة. ẹ̀wọ̀n bàbá ní ìkìlọ̀ mi fún gbogbo àwọn àfọ Áfíríkà tí wọ́n ṣe dáwà. أن يستجيبوا لمن يطلب منهم نبذ التأويلات البعيدة والاختلافات العديدة. ẹ̀wọ̀n ìpè tó wí. أن يستجيبوا لمن يطلب منهم. kí wọ́n dáhùn fún dáńpẹ̀ wọ́n sí. نبذ التأويلات البعيدة. wọ́n mọ wáwọn àtúntò tó jìnnà wọ́n mọ fọ́rọ̀ kó jìnnà sí. والاختلافات العديدة. àdúgbò mọ ya pẹ̀lú sí àwọn yìí lórí sírísírísírísírísí báyìí bẹ́ẹ̀ bá wọn lókun ọdún ẹ̀ nípò lójú kan ẹ jìnnà sí. التي طالما فرقت كلمة المسلمين. báwo ló jí yóò jẹ́ kẹ́ni mùsùlùmí ó sọ̀kan títí dọ̀la. fàáfà tí ń bẹ láàrin ṣíà àti súnà ló kọ́kọ́ pẹ́ aláwọ̀ islamist méjì. kó tó di pé táwọn fún fílẹ̀ tó wá kò nígbẹ̀yìn. tó kálukú wá ṣe kúlò yìí sí pé ìmọ̀ àyàdé ẹ̀ fàrẹ̀hó. kálukú wá jubiléètì fún tí ń bẹ nínú pílátífọ̀mù àti pátì rẹ̀. وفتتت في عضدهم. tó jẹ́ kí gbogbo wàhálà tí wọ́n ṣe ọ̀fọ̀ lẹ́ẹ̀kan náà. ونكست قواهم. agbára wọn kò tó kankan wọn. فهذه الخلافات المذهبية. وهذه الخلافات المذهبية ojú ọ̀nà tẹ́ ń jà fún yàtì ya pẹ̀lú tẹ̀sí bẹ́ẹ̀. كالحرب التكنولوجية الحديثة. ó dà gẹ́gẹ́ bí àwọn ará Amẹ́ríkà àti Rọ́ṣíà ni o táwọn náà ń jà sí tí wọ́n ń tẹ́ tẹkinọ́lọ́jì ní dọ́ńgò wọ́n ìgbésẹ̀ ìwọ́ lágbára ni sọ lágbára jèmi lọ ni àbẹ́mi náà lágbára jù ọ lọ. ọ̀gá sọ ní sinú àwọn máàlù súná yìí ní dápọ̀ rẹ̀ tọ́lọ́mọ yẹ̀yẹ́ ni tí ń bu ẹnìkan pé bẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀ lójú tí ẹ̀ ṣe ọlọ́run náà kí àwọn náà láyà àwọn aburútu wa gan ó ju ti lọ ọlọ́run kẹsẹ̀ á lọ̀rọ̀ fún súnmọ́ ni kí ni aburútu yẹ kó wà lọ́wọ́ rẹ̀. wọ́n gbé kámẹ́rà báyìí wọ́n máa pẹ̀lú ní kébèrè sẹ́sìn náà nu sì lọ wáṣẹ́ gidi ṣe kẹ́ ẹ wáṣẹ́ gidi ṣe láyé yín tí gbogbo ìlú yóò fi dàrú gbogbo àdúgbò wọn ló ti lálàṣẹ nílọrin o. àbí ìlú wo ló tẹ̀ ti wá
lẹ́yìn èbú wa mú wa sì bí ẹran báà ti ń jà láàrin ara wa ní Jẹ́sì bàbá náà wò rí ìfibí èjẹ kan bí ìjà àwọn Amẹ́ríkà sí Rọ́ṣíà ni àbí ìjà àwọn NATO sí Rọ́ṣíà àbí ìjà àwọn Yúróòpù pẹ̀lú Rọ́ṣíà àwọn alágbára ayé dé báà náà ní ti tẹkinọ́lọ́jì bára wọn jà nù. لا يستفيد من الغالب والمغلوب. bàbá ní gbogbo àwọn méjèèjì náà sọ ti bẹ́ẹ̀. ẹni tó borí àtẹni tó wọ́n borí kò sẹ́ni kẹ̀kẹ́ tó ní sọ́ọ̀tì nítorí gbogbo nǹkan wọn ká di láyé yìí sí ogun tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni àtẹni tó wíìnì àtẹni tí wọ́n wíìnì kò sẹ́ni tí ò ní lù sìgá. kálukú ní ọ̀fàrà kásá. إنما يقصد الجانبان. ẹgbẹ́ méjèèjì náà ló lùs ẹgbẹ́ méjèèjì ló lùs ìjà tí Sùnní àti Ṣíà àjà à ń lùsì lọ náà ni. ìjà Sùnní àti Ṣíà à ń lùsì lọ nínú ẹ̀sìn ni. لذلك ظل العالم يدعو إلى التعايش السلمي. àwọn ló yá ẹgbẹ́ wa bá ti gbégbé rọrùn. èyí tí ì sọ fún àfàtọ́ yà lẹ́sìn fún gbogbo èyí tó ń ṣe èyí ní sí eré ọmọdé jọ ni ìgbà ti kọjá rẹ̀ ẹjẹ́ wa ká fèsì pọ́blẹ́mù àtàlẹ́ ní kọ́ńtù wa ní ìsìn báyìí lọ́wọ́ èyí tí a ti ẹ̀dí lọ́dọ̀ ní sí tẹ́ẹ̀dí ẹ̀sọ́ sí ibi táwọn alágbára ti ń jẹ ọ̀lẹ́ yìí ìlú kan láti dé ní ìsìn àwọn bàbá àti bá wọn ó dàbí kí n mọ́ wálé mọ́ ibi orí búdà ṣe lọ Nàìjíríà gbogbo títẹ lẹ́jọba yìí sí àwọn afáwa òní ìdẹ́gbẹ́ sọ sí. ẹ̀wọ̀n gbogbo nǹkan ti lé kí làwọn ẹsẹ̀sì sí àwọn ọ̀rọ̀ ní kíá sí ìkẹtẹ́ tó kọjá ákàlà alẹ́ ẹ̀kẹ̀lẹ̀ ákàlà alẹ́ àgbà wọ̀ṣẹ́ nípa gbogbo ọjà 1000 years àwọn ẹsẹ̀sì wọn dá kọlà nísìn gbogbo tíjọba ṣe ní sí tí ọjà àwọn àfọwọ́rí kẹkà ṣe sí ọ̀rọ̀ kẹkà ṣe sí ọ̀gá ni wọ́n tún ṣe lọ́wọ́ lọ́nà yìí nísìn níbi ọ̀rọ̀ àfáàkan jà àfáàkan lọ àfáàkan nígbà àfáàkan wá wo ẹ̀wò nílùú tó yẹ pé òsì nípa yín lọ. nílùú tá àti ìrojú tó ara wa ń bẹ. wọ́n bá níbẹ̀ nísìnyí wọ́n gbọ́dọ̀ sọ pé ìlú tó ti dàrú tó ti lọ́jọ́ lé nígbà ní pánù rẹ̀ pánù lọ́gbà àbá gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì yìí àárín ìkẹ́kẹ́ tó sí gbogbo ọ̀rọ̀ politics Nàìjíríà àárín ìkẹ́kẹ́ tó àwọn kírísítẹ́nì sì ń darí ẹ̀ ó ti bọ́ sọ́wọ́ wọn ẹ̀yà àbúrò tí ìkẹ́kẹ́ tó sí. ìjọba dáàlú lọ ní sàánú mùsùlùmí lọ́wọ́ àlọ́wẹ́ àwọn kírísítẹ́nì sì darí ẹ̀ àsùsíbẹ̀ ní ọwọ́ ó tún ní bàtọ́ tó bẹ́ẹ̀rẹ̀ ní ìbámu dé táàbù dìbò láàtún ní bàmú dáṣọ́ kò sí. sẹ́ẹ̀dì lọ́wọ́ kọ́ńtì yìí nìsí sáà ní gbogbo mùsùlùmí ní darí ẹ̀ sẹ́wọ̀n pàṣẹ́ntéèjì tó ti pọ́ sọ́dọ̀ àwọn kírísítẹ́nì ilé tí wọ́n dákẹ́ mìíràn tí wọ́n bá mọ̀ tó bí ìkẹ́ ti lè tó ìké sọ́dọ̀ àwọn náà wà ní ó ti jáde. ẹ̀yin wọ́n sọ̀rọ̀ súnà ẹ̀ sọ̀rọ̀ ṣíyà ẹ̀ sọ̀rọ̀ súnfì. ìyá ń dá ọmọ ya ilé àwọn èèyàn kú sí títì ẹ̀rí kẹsẹ̀ sí. ọ̀rọ̀ òṣèlú yìí àwọn àfọwọ́bójútó ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì àwọn àfọwọ́bójútó ibi tí gbogbo agbára yé sí wà lọ àwọn kírísítẹ́nì àwọn ti ajáde gbogbo kan àwọn lò lọ fúnra wọn. ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì àwọn àfọwọ́ mójútó àwọn ẹlẹ́sìn kan àwọn kírísítẹ́nì àwọn sì ti mójútó wọ́n sì lò fúnra wọ́n sì ṣe. a sì pè yí títí ẹ̀ tí ẹ̀ dáhùn sẹ́yìn rárá sẹ́yìn náà wáyé. tẹ́bárí ẹ̀kọ́ lóṣù wá lórílẹ̀‐èdè yìí ní sẹ́yìn mùsùlùmí lẹ́kọ̀ọ́ tẹ́bárí ẹ̀kọ́ wà láìmọ̀ kan wá ẹ̀wọ̀ táwọn ọba méjì ṣe ní kánú yìí nísìn ẹni wọ́n tó ẹgbẹ́ fún kọ́ àwọn olùsùwádìí lù wọ́n ẹ̀rí bó ti pọ̀. ẹ̀wọ̀ tí wọ́n ń jà sí ọ̀rọ̀ tálákà àwọn ọ àti ẹ̀dúgbọ́ lọ́dọ̀ rẹ̀ tó máa gbé níjọ́ ni ó ti mọ para wa látàná kálukú ọ̀yà dá sí wọn ebi ti pa wọ́n ti kọ́ wa ní ọgbọ́n ẹgbẹ́ wọ́n ti mọ̀ súnlé àwọn wọ́n ṣe wọ́n lágbálágbálágbá gbogbo ẹ̀yà àpá àpapẹ̀ ẹ̀ẹ̀gbá lọ́wọ́ wọn kẹfù dúdú sí kíló kẹfù múlẹ̀. ìwọ́n aṣọ fún inú ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì yìí àti pọ́lítíìsì kí la fẹ́ ṣe èyí lókun tí bá wájà ní sí tóbi sùn ní àti kíló ṣí àlọ́. ìlú yìí kó tó dojú dé
kó tó dorí dé o ìrànlọ́tà náà bá ṣe sí ẹja wa dáadáa tá à ń bá kí mẹ́sì yìí ó tó gẹ́rẹ́ alùpùpù lórí wá ṣẹ̀ṣẹ̀ subhana rabbika tíṣẹ́ àdámà bí wọ́n náà wí lọ. الرجوع إلى نصوص الكتاب والسنة للتقريب بين المذاهب المتباينة أولى وأسلم. ẹ wo ló ṣe ara wọn sọ yìí ìwé kìtàbù àti súnà ká gbé kalẹ̀ ká já ara rẹ̀ ká fi kó mọ́sí àdúgbò ṣe kí o kó fi súnmọ́ra wọn èyí là ń pè wọ́n sí níṣẹ́ o táwọn súnà láwọn ò ní gbà nítorí gbogbo tí bẹ láwọn àwọn àti irọ́ tí wọ́n pa síbẹ̀ àti oríṣiríṣi irọ́ tó pọ̀ mbẹ́ wọ́n láwọn ọ̀fẹ́ tó sí. ويمكن فعل هذا دون مهاجمة أحد ó sì rọrùn kárí ṣe láì wọ́n nìkan kọ́ lónìkan من العلماء abẹ́rẹ́ nìkan bọ́ nìkan abẹ́rẹ́ nìkan ṣẹfẹ́ nìkan èyí táwọn aretí nù èyí táwọn aretí lọ́dọ̀ yín nù ló fi jẹ́ pé èyí tó wù yàwó ògbólọ̀ yìí fọ́ọ̀mù níbi ìyá súnà àti kí o àti ṣíà kàmọ̀sí pátì ìtawà ara ṣe kí o ó ju yìí lọ bóòdù láti ní bẹ́tà láì ètí ṣe àdámà bá ńlá fáwọn ọmọ ẹ̀sìn kí wọ́n ní kí o bẹ́tà láì. kéré kọ́mọ rẹ̀ gbé nǹkan fẹ́ pé kọ́dà àwọn náà ò rí yanjú nínú wọn kó gbélé lọ́wọ́. kámọ wa ara yìí ní nàìjíríà nìsí ẹ wò ló nípa àwọn ará Palestine lọ mùsùlùmí wo ló dìde nìsí ṣé ìdìbò yẹn tí àdàdì wọn ti jẹ lórí pé kí o àwọn tí wọn bá wọn jà yà lágbára tó wọn gbogbo èyí kò tẹ́lẹ̀ ká lórí ìdè tó wá solution sí èyí tá àwọn àmì ẹjọ́ wọn mọ̀ tọ́lá ẹnu láì tí wà ní èyí oṣù tẹ́lẹ̀ ní láti padà sí ìyìnbọn tó ní wọn tó wá tó kó lẹ̀ kan nísìnyí ọdún òde lẹ́yìn ọdún mọ́nẹ́hàjì tiwa làwọn abẹ́ sàlàyé nítorí yẹ ká mọ̀ ṣe yàrá pé níta àgbé àyíká rẹ̀ fún ní ká ṣe tẹ̀síkìfù òkúlì nọ́ọ̀sì wọ́n tẹ̀lúwìrì bàṣọ yẹ̀rà o tẹ̀lúwìrì bàṣáyè ká la àwọn èèyàn ní ojú wọn mọ tọ́ka nínú ẹ̀sìn wọn èyí tẹ̀ ń jà yìí èyí wọ́n ká máa jà sí wọn pa yìí wọn pọ̀ ọmọ yìí kọ́lá àgbọ̀nba tí wọ́n bá ní pé wọ́n dún ọlẹ́jọ́ sọ lé jáde padà wá ní àti òsèlú wọ́n ti lọ wọ́n lọ sí kẹ́kí lórí lórí o a sì ń sọ yìí lóní rárá wàláì mo sì fẹ́ràn rẹ̀ mo fọlọ́ pé ọ́ ẹ ní àwọn mùsùlùmí lójú ni ẹ má tún kó wọn padà sóko ẹrú owó ẹrú 10th century kí wọ́n mọ tọ́kàn ní ọ̀rọ̀ tá a bá ti mọ tọ́kàn lọ́rọ̀ ayé sí ayé wọ́n sì ní gbàtà gbogbo àwọn tá a tọ́ ní sí kò síṣẹ́ fún wọn mẹ́bàá ní máa ní nǹkan gẹ́rí ní sí ọmọ mùsùlùmí lọ́pàá mẹ́ mẹ́bàá láwọn kan sí àwọn ní sí ọmọ mùsùlùmí lọ́pọ̀ mẹ́ sẹ́yìn mùsùlùmí tẹ́ kí àfẹ́ ronú kẹ́ ẹ béèrè kí lójú orí báyìí tẹ́gbà àwọn tí ní wọ́n mú káàkiri ẹ̀fì irun lẹ̀ ní sí ẹ̀ràn níjọba tó lẹ́yìn ìbúta lọ ẹ̀jọ́ o ilé tí mo wí ẹ̀jọ́ méjì kéré ló jíjà òye ibi tẹ́ ẹ bá dé ẹ̀dá dúró bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká rán nǹkan míì ẹ̀mọ́ tó fi wá sínú mọ́ṣẹ́ àbí kankan mọ́ kọ́nà àwọn ọba pèpè tó bá já náà nísìnyí àwọn onítorí sí àlógún àwọn tó fẹ́ torí sí àlógún lórí tí wọ́n ti parí sáyà yìí ọ̀kan níbẹ̀ lẹ́wọ̀n tá àdígbà alẹ̀ yìí kí la rí ṣe fún wọ́n dájọ́ ọkú fúnlẹ̀ yìí kọ̀sẹ́ni tó lé dìde dérí tí ò ní lárí ó wà nẹ́bí ó ṣe gbá ìtí wọ́n wílò títí ẹ̀yìn náà bá kúrò tó bá ọlá fáwọn súnà nísìn agbára wọn ọ̀gá àkàkà sálẹ̀ ní àpàtọ́lẹ̀ àmájú wọn kó bọ́ bá wọ́n rò bùrẹ́ yìí ọmọ kékeré ni ọ́ ìtàwọn fẹ́sì ṣe káàkiri sínú kéde wọ́n fi rà kẹta lọ mọ́ni kó wọ́n kọ́ wá kọ́ wọ́n lẹ́ẹ̀kì rẹ̀ ọkọ̀ ìmọ́pọ̀ lára rẹ̀ kápọ́ lọ wẹ́sì rẹ̀ dérí ọ̀rọ̀ tí ò sí kíni o tí ò ní láàrí gbogbo aṣẹ́ àtòjọ ayé wọ́n ti pa wọ́n tán bí wọ́n náà ti lé ilé iṣẹ́ ẹ̀ṣẹ̀ kí lè káàkiri ọmọ yunifásitì gbà lọ gbogbo tó bára ẹ̀ dé nísìn wọ́n ti rún tẹ́kútẹ́kú bó o ti lọ ọwọ́ mọ̀ dìtẹ̀ mọ́ o ọwọ́ ohun èdè ọ́ ni o jọ̀ọ́ kó fura o jọ̀ọ́ kó fura o onítùmọ̀ sí mi gan o jọ̀ọ́ kó fura o ọlọ́run nínú ọlẹ́nu mi yóò ṣe dáadáa
wọ́n á ṣe ẹ̀sìn ẹ̀ lọ ní gẹ́gẹ́ wàláì wọ́n rò kùrẹ́ yìí sọye wọ́n rò kùrẹ́ yìí iṣẹ́ tí wọ́n ṣe káàkiri ẹ má jọ dé ìlú wa ní jọ wà ń tàn mí rí ẹjẹ́ á fi yí lẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí látà ní àti ìyàwó akápọ̀ wọ́n gbélé alọ́wọ́ ni àti tí wọ́n lú rẹ̀ ẹgbẹ̀rún kan nígbà nínú tí ìbọ̀lọ̀ ń jáde nínú tí wọ́n náà lọ́mọ nígbà tá a ní kókó sàǹfààní ní sí yọkàn lálàsí ara rẹ̀ wọ́n tí àwọn ilé òṣèlú ní sí gan kó ń bújà àwọn ọ̀yá rẹ̀ kó mọ́ pa àwọn ìbí fẹ́ pa wọn ọjà ní kó tí ọmọ lè kó sí àyàn lọ torí kò sí táwọn èèyàn rẹ̀ fẹ́ fìtì nínú ilé yìí sóye àwọn tó ń gbé ahárù tó wọ́n jẹ wá bí kárọ̀tì ní káwọn dáṣe sí táwọn ń jọba táwọn ń jẹba kí nǹkan tó yíwọ́ bá a bá dákẹ́ bí ọ̀rọ̀ yìí táwọn ọkùnrin wọn kó wọ́n ṣàtúnṣe táwọn tálákà bá fi bínú tí láyọ̀ ti bá bẹ̀rẹ̀ tó kú bá bẹ̀rẹ̀ wọ́n lè fi tí bẹ̀rẹ̀ ní àjà yìí ṣe o. ẹ̀yà ara lọ́wọ́ kọ́mọ ìbẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.